Wọ́n yẹ kó sọ fún mi pé èèyàn bọ̀. Ta ni ọmọbìnrin tó jáde ní báyìí sìn? Make we enter there now. Bá mi àwọn mi kan bá bí rẹ̀ bá mi á mẹ́kan nàgbànàgbà díẹ̀. Ṣé o dẹ̀ ṣú àwọn ọmọ ìṣá? Tí wọn náà bá rí wọn gan, àníwá fọ́ sára. Gbogbo ẹ̀ ló lọ pọ́n bíi tọ́kì. Lọ́pọ̀ ìbá tiẹ̀ gbé sásẹ́yìn. Ìwọ wọ múra. Òun nífẹ̀ẹ́ mi, òun dẹ̀ ni máa fẹ́. Ló wá mú gbogbo àǹfààní ara ẹ̀ ló wá ṣí síta báyìí. Ọ̀dọ̀ mi ni kùn wà tí n bá yóò mú wọn tẹ́bí bá pa mí mú wọn. O lè mú náà ṣe sọ́nsìn. Subhana Allah. Tí wọ́n bá fẹ́ mẹ́kọ̀ọ́, á láti stress ara ẹ̀. Ṣorí every time tí n bá ti ń wo face ẹ̀ ń ṣe ló máa ń dàbí ìpè kí n kọ̀ mí. Oníkálukú ló ní àgbélébù tiẹ̀. Ṣé kìí ṣe ọmọ tán lòún gbé kiri òun ni ó ń dẹ̀ ẹ́ láàmú? Àwọn méjèèjì wọn ò lè fẹ́ra wọn. Báwo ni wọ́n ṣe máa kó tẹ̀? Ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni o. Ṣé o ti gbàgbé pé Fẹlá kọjá òfin? Ìfẹ́ don lost. Wọ́n gbé wà ní. Kẹ́lẹ́rù gbẹ́rù ẹ̀, ẹ má wàá fẹ́rù ní ìyá yín wọlé. Just tell me what difference it will make if I had told you before now. Mo fọ ẹlẹ́lẹ́dẹ̀ lọ́wọ́. Ṣé o ti gbọ́? Tiwa má bínú. Kí n kẹsẹ̀ gbọ́nù ká tún kíbi òtútù. But I'm no more interested in that kind of business again. You dare not, baby.